Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí oníwà, mo kí ẹlẹ́yìn, ọmọdé lẹ́yìn mo kí yín, àgbàlagbà lẹ́yìn mo kí yín o. Àní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ó yá kẹ́ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ lórí dúkìá Ọlọ́run yìí. Ewé tẹ̀ ń wò yìí orúkọ rẹ̀ a máa jẹ́ òrúwọ. Òrúwọ jẹ́ ewé tó korò gan, tó sì jẹ́ pé àǹfààní tí ń bẹ lára rẹ̀ kò ṣeé kó. Àwọn àgbàlagbà Yorùbá wọn a máa lo ewé rẹ̀, wọn a máa lo egbò rẹ̀, wọn a máa lo èpo rẹ̀. Ewé yìí àti egbò yìí àti èpo yìí kí ni ń ṣiṣẹ́ fún? Báwo kí ibà ó ya wèrè tó tẹ́ ẹ bá já ewé yìí lásán, ewé yìí kẹ́ gbó kẹ́ máa mú, Ọlọ́run a máa lò ó ní sábàbí ọgbọ́ ibà kíákíá èèyàn tọ̀ dànù. À á mú ewé yìí, à á fi ọsàn wẹ́wẹ́ gbó táwa fi mọ ògì gbígbóná ẹ̀rí èèyàn tọ̀ dànù, ara èèyàn ó fúyẹ́ kíákíá. Ewé yìí à á mú, à á sè é. Tá a bá fẹ́ sè é kí là á fi kún? Ẹ wá egbò ẹ̀gbẹ̀sì, ewé ọ̀sán pòtu. Ṣe rí eléyìí ohun tó wúlò fún ni pé ẹlòmíì ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní máa sìkì, pàápàá jùlọ ẹ̀yin tó yẹ pé ẹ̀fọn ò gbúdọ̀ jẹ yín, ẹ ní màléríà, ẹ lọ ṣiṣẹ́ yìí. Ewé òrúwọ, egbò ẹ̀gbẹ̀sì, egbòogi kan ní jẹ́ bẹ́ẹ̀ o, ẹ̀gbẹ̀sì ní jẹ́, mi mọ̀ bẹ́ẹ̀ ti pè lọ́dọ̀ yín. Kẹ wá wá ewé ọ̀sán pòtu, ewé ọ̀sán pòtu mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ sè é, omi ògì ní kẹ́ fi sè é, kẹ́ máa mú tọ̀sán tòru. Kòkòrò ẹ má wo tòrúwọ o, kòkòrò ẹ máa mú. Ẹ ní ibà ò ní máa dúró sí yín lára. Ọmọ kékeré lò, àgbàlagbà lò, olóyún lò, ọ̀dọ́ lò, yọ̀bà wa lára mu. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Bá dijọ́ mi a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ òrúwọ. +2348032983298 +2348032983298 gbà kan sí +22954651928. Yọ̀ọ̀yẹ̀ wá o, kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ire o, ire kàbìtì.